Hello. Ẹ̀mí ẹ̀ka lẹ́nu. Bàbá mi ẹ̀ka lẹ́sà àṣírí ńlá lè tó kílẹ̀ ńlá kọjá. Látọ̀rí ẹ̀rọ orí mẹ́nu ẹni dúró ẹ̀rọ náírà nígbà wọn. Àmì sà. Ìjọ sọ nípa ìyàwó mi náà ni Yes sir. àtìjà. Ó lè kọ gba ọmọ ẹlẹ́kùnrin náà fẹ́rẹ́ kiri náà. Mọ̀rẹ́ ẹ fún mi ni mo fẹ́ lè rà ẹ̀. Ẹ̀yin àtìyàwó yín jà ó wá ní kọ́mọ má kì yín mọ́. Kí ọmọ tẹ́lẹ̀ kiri náà ò gbọdọ̀ pè mí náà. Wọn ò dẹ̀ wá kì yín náà, wọn ò dẹ̀ pè yín. Wọn ò pè àwọn òsì kiri. Ó ti wá ń dùn yín. Kò dé ní ìyàwó àdúgbò ní kí n mẹ́jọ káàkiri sí ìrìn níbi àfẹ́jọ́ sí. Mo gbẹ báwọn òbí. Àwọn ẹni kí n lọ bá àwọn èèyàn rẹ̀ mo ti lọ. Kí lẹ fẹ́ lórí ètò kí lẹ fẹ́ lórí ètò ìsà? Ìmọ̀ràn nù. Ẹ ṣé. Márèjì yín pọ́dún mélòó sà? Lọ bí 25 years. 25 years in marriage. Ìgbà wo nìyàwó yín kò nílé tẹ́jọ́ jà? 3 years ní báyìí. Ọdún mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Kí ni éèjì yín sí sà? 58. 68. Bẹ́ẹ̀ni. Kí ni éèjì mọ́mì? Ó máa bí 47 to 45. Bí 47. Bẹ́ẹ̀ni sà. 47. Bẹ́ẹ̀ni. Ṣáwọn nìkan ìyàwó tẹ́ fẹ́? Bẹ́ẹ̀ni. Ẹ pé kẹ́ tó wẹ̀dì nìyẹn sà. Mo pẹ́ o. Ẹ wẹ̀dì late 43. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ sà? Kò ní gbọ́ ọ̀rọ̀ mi ìgbẹ́ pé Kí ló ṣẹlẹ̀ bàbá mi tẹ́ fi wẹ̀dì late 43 sà? mo pẹ́ ni mo pẹ́ kékeré ní kò sí ẹ̀ka mo kà pẹ́ ni. Age 43. Bẹ́ẹ̀ni. Ṣé ilé ara yín lẹ̀ ń gbé sà? Ìlera mi kan orí dáàbì mi ọ̀rọ̀ wí. Ilẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ ti kọ́ra wọn bẹ́ẹ̀ yẹn náà. Ó ti kọ́ra wọn. Kẹ́ ẹ má rí gan late 43 dáàdì kò nọ́mà náà kò nọ́mà pé kò sí nǹkan kan yẹn rọ́ ló ń jẹ́ bẹ́sẹ̀ má bínú. Mẹ́wàá wà mẹ́wàá wà ẹja fìyẹn lẹ̀ bẹ́yẹn. Àlọ́ síbẹ̀ yẹn lórí ètò ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n náà mẹ́wàá wà láti má rí late 43. Àkọ́kọ́ nìyẹn sà. Ẹlẹ́ẹ̀kejì sà. Mọ́mì bí ọmọ mélòó fún yín? Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ tán fi kó kúrò? Wàhálà rẹ̀ pẹ́rẹ́ gidi kú. Wàhálà wo náà ń ṣe fún yín sà nọ́mbà yín ṣe? Ẹ̀mí sà. Ní ìjọba láti di iṣẹ́ ẹ̀rọ owó nù. Ìkúlà kò sóúnjẹ kò sí ẹ̀kan. Àní tí mo sẹ́ni láti ibi tí mo fi ṣiṣẹ́ mo sẹ́ni mo fi wẹ̀. Kí lọ́gbọ̀n sọ̀rọ̀ ẹgbẹ́ rẹ̀ dà. Àwọn ọmọ ìgbọ̀n rẹ̀ dà. Màkú wá bàdàn. Ìdè kọ́ bàdàn gbà wọn. Ìgbà tí nǹkan wù mí lé. Kò díẹ̀ kan ìgbà tí mo ṣiṣẹ́ mo fún ní ìtú àṣẹwọ́ di tàwọn ní mo fún gbà kó fi máa tajà. Wọ́n dẹ̀ ṣe kọ̀ọ̀tínà ó ṣe fífi. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ búrẹ́dì. Ṣé ń ṣe dì sìn? Bẹ́ẹ̀ni. Ẹ ní bíkì fún ara yín àbẹ ní bíkì fún ara yín ni sà? Bàbá mi ní ṣùgbọ́n àti ẹ̀rọ onírúurú mo lọ ṣẹ́ńtà ni báyìí. Ẹ̀yin ò dá ní bíkì sà? Bẹ́ẹ̀ni. Kí lẹ wá fẹ́ lórí ètò ìsà? Àwọn ọmọ fún mi ní mẹ́rin ni. Ìmọ̀ràn tèmi fún yín náà ni pé ẹjọ́ torí Ọlọ́run torí age 43 nǹkan kan pilẹ̀ ń ṣẹlẹ̀ náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò pilẹ̀ mú yes náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní ìrìn àjò yẹn náà tẹ́lẹ̀ náà ó pilẹ̀ ti wọ̀wọ́ náà láti bẹ̀rẹ̀ náà pẹ̀pẹ̀ náà tẹ́lẹ̀ sà Ọlọ́run wá kó yín yọ sà ẹ wá fẹ́yàwó ńgbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀dẹ̀ bímọ ọmọ mẹ́rin wọ́n tún wá kú kúrò ní ọdún mẹ́ta sẹ́yìn èmi ò bá bẹ̀ yín o só ti yé yín o ogun tó ti ṣẹ́ ẹ mọ́tò jó gbérí mọ́ o ó tún ti fẹ́ gbérí báyìí o gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà pátá ẹ lọ sẹ́tù tó wà nílẹ̀ pẹ̀lú ìyàwó yín sọ̀rọ̀ mi ti yé yín sà kẹ́ ẹ lọ sẹ́tù tó wà nílẹ̀ pẹ̀lú ìyàwó yín ní tèmi ó sọ fún yín ní tèmi nìyẹn ní tí ń sọ fún yín ní tèmi nìyẹn ẹ lọ sẹ́tù ẹ pẹ̀lú ìyàwó yín bẹ́ẹ̀ bá bẹ́ ìyàwó yín bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ gẹ́ dọ̀bálẹ̀ fún dánwò sọ̀rọ̀ mi ti yé yín sà torí ìgbésí ayé yẹn pilẹ̀ ti ní àwọn ọ̀tún kò pilẹ̀ ní àwọn ọ̀tún kan tó nítumọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́ bá wò dáadáa ṣàgbàlagbà lẹ́yìn náà sà àbí bẹ́ẹ̀ kọ́ bàbá mi láti sọ fún ọmọ tán bílẹ̀nì wípé èèyàn má rí late 43 kẹ́yìn wá sọ pé kò sí nǹkan kan nínú ìrìn àjò òun ó kọ̀ wù láti ṣe bẹ́ẹ̀ ni ọmọ yẹn ó sọ wípé bàbá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan kan ń ṣẹlẹ̀ ogun tó ti ṣẹ́ ẹ mọ́tò jó gbérí padà ẹ lọ bẹ̀ ìyàwó yín ṣe ti gbọ́ sà
ẹ lè dọ̀bálẹ̀ ẹ ní sọ pé ẹ dọ̀bálẹ̀ ń ta ni sọ̀rọ̀ mi ti yé yín sà ẹ lè dọ̀bálẹ̀ ẹ kàn ní sọ́ta pé ẹ dọ̀bálẹ̀ ni báàrin yẹn ṣe jẹ́ nìyẹn sà ṣe gbọ́ sà ẹ lọ tún lé yín ṣe ẹ lọ tún lé yín ṣe ẹ lọ tún lé yín ṣe gbàtẹ́ nílò ìjùlélẹ́yìí o ẹ kò kalẹ̀.